إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Motuki gbogbo ẹ̀yàn màyà mi nínú ẹ̀sìn Islam káàbọ̀ lẹ́ẹ̀kan sí abala kejì nínú ọ̀rọ̀ tí a ń bá lọ níbi tí a ti ń yànnàná díẹ̀ fúnra wa nínú àwọn òbítíbitì irọ́ àwọn gbáǹkọ́gbì irọ́ èyí tí ìjọ Ahmadiyya ń pa fáyé láti lè fìdí ẹ̀sìn wọn ẹ̀sìn ẹbọ ẹ̀sìn wọn ẹ̀sìn ànù ẹ̀sìn wọn ẹ̀sìn tí ṣètọ́nù wá dá sílẹ̀ lórí ilẹ̀ láti lè fi sọ àlùmọ́ anábì sallallahu alaihi wasallam nù láti lè fìdí ẹ̀sìn náà múlẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe mà wípé bí yẹn bá fẹ́ fi nǹkan pamọ́ tó já sí pé láburú ni ó dáa kó ń tọ́ yẹn máa rántí ẹni mà wá. ìjọ Ahmadiyya látijọ́ tí wọ́n ti dé tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ń fi dúdú pé funfun fún mùsùlùmí àtẹ̀ntí kìí ṣe mùsùlùmí. bákan náà wọ́n ń pàfin ládùúgbò àrán fọ́mọ ẹ̀dá ènìyàn wọ́n ń fi àwọ̀ tó yàtọ̀ fún èyí tí í ṣe àwọ̀ wọn wọ́n fi ń hàn sọ́mọ ẹ̀dá ènìyàn kí wọ́n lè ṣe súnmọ́ káyé lè gbà tiwọn. àwa mùsùlùmí a ti mọ̀ wípé ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́run bá lékè ọlá yọ́nú sí òun náà ni al-islam. Ọlọ́run ní inna dina inda Allahi al-islam inna dina inda Allahi al-islam. ẹ̀sìn tọ́lọ́run fẹ́ tí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀dá ènìyàn gẹ́gẹ́ bó ṣe wà nínú Quran chapter 3 verse 19. bákan náà nínú al-Quran Quran chapter 3 verse 85 ẹ̀sìn náà ni ẹ̀sìn islam tí Ọlọ́run ní òun ò ní gba ẹ̀sìn míì tó yàtọ̀ fún ẹ̀sìn náà. ẹni tó bá mú ẹ̀sìn míì wá bóun Ọlọ́run bá tó yàtọ̀ fún ẹ̀sìn islam Ọlọ́run náà ò ní gbà lọ́wọ́ wọn. tí a bá ń sọ eléyìí pé islam nìkan lẹ̀sìn tọ́lọ́run ó gbà, islam tọ́lọ́run ó gbà náà ni islam tó wà níbàámu sí al-Qur'an èyí tó ń bẹ níbàámu sí ìlànà anabi sallallahu alayhi wa sallam. torí wípé ká ṣọ́ra ó ṣe pàtàkì kí á ṣọ́ra fún àdàmàdì islam. yẹn ni pé àwọn ìlànà táwọn èèyàn ń pè ní islam tí kì í ṣe islam nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà onísúfí àti àwọn ìlànà míì tó tún ti nú ẹ̀ jáde nínú ẹ̀ náà ni ìlànà Ahmadiyya. Ahmadiyya kì í ṣe islam ẹ̀yọ́ mayá mi ní ẹ̀sìn islam. kò rújú kò sì yẹ kó rújú kò yẹ kó dàrú mọ́ mùsùlùmí tó ń gbìyànjú láti mọ̀ òótọ́ lọ́wọ́ wípé Ahmadiyya dádúró islam máa dádúró ni. ẹni yòówù nínú mùsùlùmí abẹ́ni tí kì í tiẹ̀ ṣe mùsùlùmí tó jẹ́ káfìrí tó bá ṣe ń fojú ẹ̀sìn islam wo ìjọ Ahmadiyya tó ń wo Ahmadiyya gẹ́gẹ́ bí ìjọ kan náà àwọn ìjọ mùsùlùmí ṣùgbọ́n á dá onítọ̀hún kódà onítọ̀hún ti ṣì í mú pátápátá. torí wípé gbogbo ìlànà tíjọ Ahmadiyya ń tẹ̀lé àti ìgbàgbọ́ wọn èyí tó ń bẹnu àkọọ́lẹ̀ wọn àti ń jìndòjìndò okùn wọn àṣọ yìí tí wọ́n fi ń hàn sára ayé. torí pé ọ̀pọ̀ nínú gbogbo ń tà ń sọ nípa wọn yìí torí pọ́pọ̀ ò gbọ́ lẹ́nu wọn rí àmọ́ àwọn tó bá sọ́ọ́dì wọn wọ́n mọ̀ pé kò jẹ́ tuntun bó ti rí nìyẹn lóòótọ́. alhamdulillah ọ̀pọ̀ nínú àwọn èèyàn káàkiri orílẹ̀-èdè tá a wà yìí nínú àwọn tó ń sọ èdè Yorùbá òun náà ni wọ́n ń pè ní ẹni tó ń lù wá lọ́gọ ẹnu ẹni tó ń pé ẹ tún gbégbá báyìí ẹ tún ṣe báyìí
oníkálukú ń sọ títí ẹ̀ ṣùgbọ́n títí dìsín mi ò tí ì rẹ́ nìkan pè mí ń rọ́ kódà ìjọ Ahmadiyya fúnra wọn gan wọn ò tí ì dá láṣà láti gbé ọ̀rọ̀ jáde láti pè ní tí mo sọ nírọ́ torí wípé téyìn ó bá parọ́ yóò ní ẹlẹ́rìí wà lọ́rùn ọ̀rọ̀ tí mò ń sọ tí mò ń fi tíra àwọn náà ni àtiwé wọn ohun tí wọ́n fọwọ́ ara wọn gan kọ torí pé wa ma min katibin illa sayabla wa yubqi Allahu ma katabat yadahu gbogbo kọ̀ọ̀kan tó bá tásìkò kan àwọn ò padà fáyé lẹ̀ wọ́n kú láyé yìí ṣùgbọ́n tá a kọ sílẹ̀ tá a fọwọ́ ara ẹni kọ òun ni ó padà ṣẹ́kù nígbà tẹ́ni tó kọ nǹkan ò bá sí láyé mọ́ yorùbá ní bónírèsí ò bá fín gbá mọ́ wọ́n lè tó ti fín ilẹ̀ náà ń kọ́ wọ́n ní kò lè parẹ́ ìjọ Ahmadiyya ti dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ wọn tí wọ́n kọ bẹ́ẹ̀ sì ni eléyìí lọ́nà tó dúró déédéé jù nígbà tá a bá la fẹ́ ṣe àgbéyẹ̀wò ìjọ kan àbí ìròrí kan ohun tó dáa náà ní ká lọ síbi àkọọ́lẹ̀ wọn torí pé tá a bá la máa fi hàn kọ̀ọ̀kan dájọ́ ìwà táṣíwájú àbáwọn mẹ́yìn ó ṣeé ṣe kábùkù tá a mú nínú ìròrí náà àbí ìjọ náà àbẹ́gbẹ́ náà ó ṣeé ṣe kó pọ̀ ju èyí tá a mú tá a bá lọ sínú àkọọ́lẹ̀ wọn lọ mùsùlùmí kan ò ní gbà àwa mùsùlùmí ìjọ mùsùlùmí ò ní gbà kí ẹnìkan dá ẹ̀sìn islam lẹ́jọ́ látara ìwà tí èèyàn kọ̀ọ̀kan náà wá ń wù torí pé èèyàn lèèyàn ń jẹ́ sòtòrí náà ń kọ́ eléyìí tí mo ń ṣe yìí ó kọjá pé ó ń parọ́ mọ́ Ahmadiyya ni la'natullahi ala al-kadhibin mi ò parọ́ mọ́ wọn ó ṣeé ṣe kí wọ́n sọ nǹkan míì kí wọ́n sọ pé àwọn ò mí nìyẹn ṣùgbọ́n pé kò sí lákọọ́lẹ̀ yẹn ọ̀rọ̀kọ̀rọ̀ nìyẹn ó wà ń bẹ̀ táwọn tó wà ń bẹ́lẹ̀ ní bá láwọn òmìn ni àní ẹ̀yin kọ́ là ń bá wí ganan àwọn tẹ́ tẹ̀lé àwọn aṣíwájú yín tó dá ẹgbẹ́ yẹn sílẹ̀ àwọn lèmi kọ́kọ́ ń bá wí ọ̀pọ̀ ń tà sí ni wọ́n sọ yìí ẹ̀yin ọmọ yá mi ní ẹ̀sìn Islam wọ́n mì nìyẹn bẹ́ẹ̀ ni bí ẹ bá ti rí mo ti ń ka ọ̀rọ̀ náà àbí mo ṣe ń tu ẹ ti mọ̀ pé wọ́n mì ní tí wọ́n ń sọ torí àwọn ọ̀rọ̀ tó bá jẹ́ àṣìṣe à ní dìfẹ́ǹdẹ̀ yẹn ni pé tí yẹn bá sọ nǹkan kan tó jẹ́ àṣìṣe kò yẹ kó dìfẹ́ǹdẹ̀ tó bá ti mọ̀ pé àṣìṣe ni Yorùbá ní bẹ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò tún ní pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ so èèyàn nítorí àwíjàre kí tọ́ tán lẹ́nu àṣìṣe mo ṣìṣe ni ṣùgbọ́n tí Ghulam Ahmad kọ́ ò gbogbo ohun tó gbélé ayé ṣe ó ṣe é pẹ̀lú ìmọ̀ ni ó ṣe é ó máa mà ẹni tó tiẹ̀ lọ́lọ́run bá òun sọ̀rọ̀ gbogbo ohun tó ń bá sọ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá gbogbo ọ̀rọ̀ òun àṣẹ Ọlọ́run òun fi ń sọ wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha tó yọ ó lo ayé alukurani yìí fúnra ara ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀dá nàbí Muhammad sallallahu alayhi wa sallam tí kì í sọ̀rọ̀ ìfẹ́ nú àwa ò tún mẹ́ni kankan nínú àlùmọ̀ yìí tí yóò sọ fún wa pé òun kì í sọ̀rọ̀ ìfẹ́ nú gbogbo ohun tó ń bá sọ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá aṣíwájú Abubakar Siddiq ẹni tó lóore jù nínú àlùmọ̀ nàbí Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tó dórí àṣẹ tó di olórí fáwọn mùsùlùmí tó di àrólé àkọ́kọ́ lẹ́yìn ànábì wa sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ọ̀rọ̀ tó bá àwọn mùsùlùmí sọ ni pé ẹ̀yin mùsùlùmí o ayu annas inni qad wullitu alaykum wa lastu bi khayrikum ẹ̀yin lẹ́yìn àmì láṣíwájú fún yín bẹ́ẹ̀ sì ni mi rò pé mi ni mo lóore jù nù yín àbẹ́ ẹ̀wò tẹ́ríba bẹ́ẹ̀ yín bẹ́ẹ̀ sì ni òun ló lóore jù nù wa Abubakar ló lóore jù nù ju ànábì sallallahu alayhi wa sallam ó lè mi kọ́ ni mo dáa jù nù yín àwọn míì tí wọ́n lè ṣe wọ́n bẹ̀ láàrin yín ṣùgbọ́n ẹ̀yàn mi ó ní torí náà ń kọ́ tẹ́ bá rí i pé mo ṣe é dáa ẹ kún mi lọ́wọ́ ẹ jẹ́ àjọ ṣe ibi tẹ́ bá rí i pé mo kù sí ẹ pè mí padà ẹ má jẹ́ kí n wọgbó torí pé ìtẹ́ gbélé mi lọ́rùn yìí àmánà ni ẹ má jẹ́ kó wá di nàdáàmà fún mi tí n bá padà déwájú Ọlọ́run ẹ má jẹ́ n kábàámọ̀ torí náà ń kọ́ ẹ tún mi ṣe. nígbà tá Abubakar bá ń sọ fún wa pé òun ò pé òun ò gba wáhìlù látọ̀dọ̀ Ọlọ́run a ti kà á nínú ọ̀rọ̀ Umar síwájú wípé kò sí tó ń jẹ́ wáhìlù mọ́ lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ẹnìkan ò tún ní gba wáhìlù mọ́ yẹn ni pé ẹnìkan ò tún ní máa rí ìmísí bí kọ́lọ̀ máa rán mẹ̀lẹ́kà sí bí Ghulam Ahmad ṣe claim pé Malaku Jibrilu ń sọ̀kalẹ̀ wá bá òun mú rìsálà wá mú revelation wá fóun lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn Islam ṣé Ahmadiyya wá jọ Islam báyìí mo ti sọ fún yín pé Ahmadiyya ò yapa ẹ̀sìn Islam kò yapa ìlànà ẹ̀sìn Islam tá Ànábì sallallahu alaihi wasallam fi sílẹ̀ níbi àwọn ọ̀rọ̀ tó ṣe é fewé mọ́ níbi àwọn ọ̀rọ̀ tá a wí pé ẹjẹ́ amójúkúrò ń bẹ̀ Maliki àti Shafi'i àwọn náà ní àwọn ìyapa láàrin ara wọn Shafi'i àti Hanabila àbí Hanafiya àti Hanabila àwọn náà ní àwọn ìyapa ẹnu láàrin ara wọn kì í ṣerú àwọn ìyapa ẹnu bẹ́ẹ̀ bí ó ṣe pé àwọn ìyapa ẹnu níbi ìpìlẹ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ àkídà nínú ìgbàgbọ́ nínú Ọlọ́run òun náà ní ìyapa ẹnu tó wà láàrin ìjọ Ahmadiyya àti gbogbo mùsùlùmí yòókù sí torí náà ńkọ́ pé à ń parọ́ mọ́ wọn ẹ̀kọ́ mú yẹn kúrò lọ́kàn náà mo sọ pé
ó ṣòro fún ìjọ Ahmadiyya láti pè mí nírọ́ nínú tí mò ń sọ torí wípé bó ti rí gan-an lèmi wí. Yorùbá ní bí ó bá ṣoje kó ṣoje, bí ó bá ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Wọ́n ní ṣàn báyìí là á ṣẹ́fọ̀n torí wípé tá a bá kọ̀ tá a bá sòótọ́ láyé tá a wà yìí ọjọ́ kan ń bọ̀ tá a padà pàdé Ọlọ́run ọba wa. Ìjọ Ahmadiyya ò ro dáadáa ro àlùmọ́ Ànábì sallallahu alayhi wa sallam. Mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi búra. Yóò sì ti yé yín nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ti gbọ́ síwájú tó jásí pé mo sọ díẹ̀ ni ó tún kù. Yorùbá ní ó kù ní ìbá ń ró. Wọn ò ro dáadáa ro àlùmọ́ Ànábì sallallahu alayhi wa sallam. Wọn ò sì ṣiṣẹ́ fún ẹ̀sìn Islam ẹ̀yẹ́ mayá mi ẹ jẹ́ ká lọ mọ̀ yẹn. Wọn à ṣiṣẹ́ fún Islam yìí. Torí n tó tán ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí pàápàá jùlọ láwùjọ Yorùbá tá a wà ń bì tẹ́lómi fi fẹ́ ṣamadíyà ju Ahmadiyya gan lọ. Ẹlòmíì fẹ́ gbèjà Ahmadiyya ju Ahmadiyya gan lọ. Òun náà ni wípé àwọn ìjọ yìí wọ́n ti wà tipẹ́ wọ́n ti ṣọgọ́rùn ọdún ní Nàìjíríà yìí wọ́n ti ṣayẹyẹ 100 ọdún tí wọ́n ti délùú yìí. Wọ́n kọ́lé ẹ̀kọ́ àwọn mùsùlùmí àwọn èèyàn nínú wa wọ́n jáde ńbẹ̀ àrínú wa tó jáde láwọn ilé ẹ̀kọ́ náà. Wọ́n kọ́lé ìwòsàn wọ́n tó ṣàwọn nǹkan míì bẹ́ẹ̀ sì ni wọ́n akọ́ mọ́ṣáláṣí káàkiri. Ẹ̀yọ́ màyá mi ní ẹ̀sìn Islam wọ́n kọ́lé ẹ̀kọ́ wọ́n kọ́lé ìwòsàn yìí kọ́ la fẹ́ wò. Ìgbàgbọ́ ló ṣe pàtàkì jù. Bó ti wù kí ìgbàgbọ́ èèyàn bó ti wù kéèyàn níṣẹ́ rere tó pọ̀ lọ́wọ́ tó ẹ jẹ́ á kíyèsí. Ọlọ́run sọ̀rọ̀ aṣíwájú kan nínú àwọn aṣíwájú láàrin àwọn Quraysh tí í ṣe Abu Talib bàbá tó bí aṣíwájú wa Ali ibn Abi Talib nínú al-Qur'an. Ọlọ́run ròyìn ẹ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam nígbà tá Ànábì sallallahu alayhi wa sallam tó ń gbìyànjú pé òun ṣàfẹ́ kí bàbá náà ó di mùsùlùmí ni látara àwọn dáadáa tó ṣe fún Ànábì sallallahu alayhi wa sallam oníkálukú alámọ̀ wípé ńgbà tá Ànábì dọmọ ọdún 8 tí Abdul Muttalib tó jẹ́ bàbá rẹ̀ tó kúrò láyé òun ló sì ń tọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ lẹ́yìn náà àtìgbà náà ni Abu Talib ló ti gbà Ànábì sallallahu alayhi wa sallam tọ́ ó dáàbò bò kódà ju ọmọ tó bínú lọ ó sì nífẹ̀ẹ́ Ànábì sallallahu alayhi wa sallam. Ó gbìyànjú púpọ̀ lórí báburú òṣè ní ṣe Ànábì wa tó fi já sí pé ọdún tí bàbá náà kú láyé tó tún jẹ́ pé ọdún náà ni ìyàwó Ànábì sallallahu alayhi wa sallam àkọ́kọ́ tó kọ́ fẹ́ ìyẹn màmá wa Khadija ọdún náà ni ìyá náà kú láyé Ọlọ́run kó yọ́nú sí màmá wa Khadija. Àwọn méjèèjì tá a wí wọ̀nyí wọ́n kú láyé lọ́dún kan náà àwọn mùsùlùmí mọ ọdún náà sí ọdún ìbànújẹ́ amul huzni ọdún ìbànújẹ́. Ṣùgbọ́n bí Abu Talib ṣoore fún Ànábì sallallahu alayhi wa sallam tó ẹ̀yàn màyá mi nínú ẹ̀sìn Islam gbàtà Ànábì ń gbìyànjú wípé àní kí bàbá yìí kó ṣáà di mùsùlùmí àní kó ṣáà gba Islam ntọ́lọ̀ ń sọ fún Ànábì sallallahu alayhi wa sallam ni wípé innaka la tahdi man ahbabta ó lè fẹ́ni tó bá wù ẹ́ mọ̀nà ìwọ kọ́ ló ní ìmọ̀nà walakinna Allaha yahdi man yasha Ọlọ́run ní mi Ọlọ́run bá nìyí fẹ́ni tó bá wù mí mọ̀nà ìwọ kọ́ ló fẹ́ni ó bá wù ẹ́ mọ̀nà. Ànábì gbìyànjú púpọ̀ ó dúró ti Abu Talib lórí ibùsùn àìsàn tó wà kó tó di pọ́kú wípé ìwọ bàbá yìí ṣáà la ilaha illallah kalimatun uhajju laka biha inda Allah tó bá fi lè rí gbólóhùn wí tó bá ti wí pé ò nígbàgbọ́ pé kò sọ́ba kan tó yẹ káyé máa sìn àfi Ọlọ́run àfi Allah subhanahu wa ta'ala wọ́n lo gbólóhùn náà láti fi bá Ọlọ́run sọ̀rọ̀ níjọ́ al-kiyama Ọlọ́run ó gbọ́ sí mi lẹ́nu Ọlọ́run gbọ́ sí mi lẹ́nu ńjọ́ náà ṣùgbọ́n bàbá náà kọ̀ jálẹ̀ ó ní ana ala millati Abdul Muttalib gẹ́gẹ́ bó ṣe ń bẹnu Sahih Bukhari àti Sahih Muslim ó ní ìlànà tóun yàn tóun fẹ́ kú lé lórí òun náà ní ìlànà ẹbọ èyí tí bàbá tó bí òun tó ṣe kú kò pẹ́ sígbà náà Abu Talib gbẹ̀mí mi kò wí gbólóhùn la ilaha illallah títí tó fi jáde kú láyé Ọlọ́run ọba àlekè ọlá ọba tí kì í fi gbá kan bọ̀ kan nú ọba tí òbí mọ bèlè ntàsí pé yóò kẹ ju àwọn ọmọ ọlọ́mọ lọ lam yalid wa lam yulad Ànábì wa sallallahu alayhi wa sallam abana kú tán Ànábì tí wọ́n tọrọ àforíjì fún pé kọ́lọ̀ ń kó kẹ bóyá Ọlọ́run ajẹ́ ṣàánú ẹ̀ kọ́lọ̀ tó wá sọ àyà kalẹ̀ pé ìwọ kọ́ innaka la tahdi man ahbabta nínú suratul Qasas aya 56 Ọlọ́run ní wà Ànábì ó lè fẹ́ tó bá wù ẹ́ mọ̀nà èmi Ọlọ́run ni mo ní ìmọ̀nà torí náà mọ́kàn kúrò ńbẹ̀ Ànábì tún ṣàdúrà fún ń bẹ lọ́run fún Ọlọ́run tún sọ àyà kalẹ̀ wípé ẹni tó bá wù àwọ̀ Ọlọ́run ọba làá fi mọ̀nà sẹ́ àní ó gbọ́dọ̀ tọrọ àforíjì fún mà
ọlọ́run ní má tọrọ àforíjì fún, má ṣàdúrà fún, má pé kémi ọlọ́run kẹ́ torí pé kò lẹ́tọ̀ọ́ sí. nínú suratu Tawbah Quran chapter 9 ọlọ́run ní aya 113 verse 113 nìyẹn, ọlọ́run ní ma kana linnabiyyi walladhina amanu an yastaghfiru lil mushrikin walau kanu uli qurba min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim. ọlọ́run ní kò tọ́ fún anabi sallallahu alayhi wa sallam àtàwọn mùmínì kí wọ́n máa tọrọ àforíjì fẹ́ni tó kú sínú ẹ̀sìn ẹbọ, kódà bó bá jásí pé mọ̀lẹ́bí yín ni wọ́n bá ṣe. ọlọ́run ní ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì fún wọn torí pé wọ́n lẹ́tọ̀ọ́ sí, torí pé ó hàn sí wọn pé ọlọ́run lọ́lọ́run. nígbà kan ti lè finú fẹ́dọ̀ láti kọ̀ ọlọ́run tì, tán ti lè yan ìlànà ẹbọ láti tẹ̀lé ní wọ́n pa ọlọ́run tì láyé sìn yẹn, ọlọ́run ní wọn lẹ́tọ̀ọ́ sí àdúrà o, torí náà ńkọ́ ẹ má bẹ̀ lọ́run fún wọn. ètò ọlọ́run lélẹ́yìí, gbogbo ohun tí Abu Talib wá ṣe ní dáadáa ni Ànábì wa sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pé yóò wúlò fún láwọn abala kan, ṣùgbọ́n kò fẹ́ tiẹ̀ lálìjánnà. ẹ̀mọ̀ yá mi ní ẹ̀sìn Islam ṣe rí pé ọba tó dá wa ọlọ́run ní wa ma rabbuka bizallamin lil abid. ọba àlékeọlá yìí ọba tí kì í ṣàbòsí fún ẹnì kankan nú ẹrú ẹ̀ ni. bẹ́ẹ̀ ni bí àbòsí ó ti wò ó lè kéré ma, inna Allaha la yazlimu nnasa shay'a, ọlọ́run ní òun kì í ṣe àbòsí rárá bó ti wò ó lè ma fún ẹrú. walakinna nnasa anfusahum yazlimun, àwọn èèyàn ni wọ́n bora wọn sí, àwọn èèyàn ni wọ́n ṣàbòsí fúnra wọn torí wọ́n ní nǹkan gbà nú àbòsí nú àwọn àǹfààní kánjúkánjú. àǹfààní kí lọ́lọ́run fẹ́ rí inú kó ṣàbòsí fún àwọn ẹ̀dá ẹ̀. ọlọ́run kì í ṣọba alábòsí. gbogbo dáadáa tí Abu Talib ṣe ni tó bá wúlò fún lápá kan kò sọ́dọ̀ ọmọ àlìjẹ́nnà. èyí tíjọ Ahmadiyya ń ṣe káàkiri yìí náà wọ́n náwó wọ́n nára tó bá jẹ́ pé wọ́n ná lóòótọ́. ká náwó kò tí ì tó lọ́dọ̀ ọlọ́run, ikhlasu ńkọ́, yẹn ni pé ná sójú ọ̀nà tọ́lọ́run gangan kì í sójú ọ̀nà Ghulam Ahmad. fi sabilillah yàtọ̀, fi sabili Ghulam Ahmad àbí fi sabili Qadiyaniyya, fi sabili Ahmadiyya yẹn yàtọ̀ ń lè yí tẹ́rí tí wọ́n ń ṣe yẹn. gbogbo dáadáa náà fáǹfààní ẹnìkan kan kọ́ bí ó ṣe pé kí wọ́n lè ní reputation sí lọ́dọ̀ àwọn ẹ̀dá ènìyàn. òun náà sì ni wọ́n ń gé ní káàkiri tó fi dé ìlú aláwọ̀ funfun, ìlú òyìnbó. Ahmadiyya lè máa gé ní reputation, wọ́n ń present Ahmadiyya lásìkò tá a wà yìí. kódà according to àwọn videos kan nínú house ní London gan, ní House of Assembly wọn ní London, wọ́n ń present Ahmadiyya gẹ́gẹ́ bí the true Islam, Islam gidi. ẹ̀yàn máa yá mi jẹ́ kí ló fà, kì í ṣe pé torí pé Ahmadiyya wá da àwọn mùsùlùmí yòókù àwọn ni ò wá dá ní tiwọn, torí pé gbogbo ní Ahmadiyya ń sọ kò ní ìjọba òyìnbó lára, kò sẹ́sìn náà Ahmadiyya ń sọ. ẹ wá kájọ wá àlàáfíà ni àfẹ́ kí rúkèrúdò máa ṣẹlẹ̀ káàkiri mọ́ ní Ahmadiyya ń sọ nìyẹn. Ahmadiyya ò ká fún wa pé inna dina inda Allahi al-Islam nílùú òyìnbó, Ahmadiyya ò ká fún wa bẹ́ẹ̀. ẹ̀yin náà ẹ wo, ẹ bọ́ sórí íńtánẹ́ẹ̀tì, ẹ gọ́gù, ẹ wo ìrìnkèrindò Kọ́láwọlé Ọláwùyí kọ́ mọ́ ń sọ, ìrìnkèrindò olórí ìjọ Ahmadiyya tó ń pè ní Masroor Ahmad. ẹ wo bí tí lọ káàkiri, ẹ kíyèsí àwọn species ẹ gbọ́ kútùbà ẹ̀ èyí tán ní lórí site wọn lórí net, ẹ gbọ́ tó ń tẹnu ẹ̀ jáde, ẹ rí i pé kò sí Islam ń bẹ. so èèyàn lè máa sọ ọ̀rọ̀ tí olórí Ahmadiyya ń sọ káàkiri ayé yẹn kó wá lọ́ta. bẹ́ẹ̀ sì ni ìjọba òyìnbó àwọn marú Islam tí wọ́n ń fẹ́, wọ́n ń fẹ́ Islam tí a nífi nǹkan kan tá a nílò òfin ẹ̀ rárá. Islam tí gbogbo ṣẹ̀ríà yẹn ó máa gbé orí mímbàrí àbí záwíyà, àwọn zàwáyà, àwọn orígun mọ́ṣáláṣí, irú Islam tí wọ́n ń fẹ́ nìyẹn. àmọ́ Islam tí ó pàṣẹ pé irú aṣọ báyìí ni kóbìnrin wọ̀, irú ìmúra báyìí ló yẹ kọkùnrin ó mú, kí ọkùnrin àtobìnrin kí wọ́n máa jókòó níjókòó tí ò ní máa mú aburú ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. kódà Islam ká rẹ júnlẹ̀, Islam ká tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà ṣíṣẹ́rí alákalẹ̀. òyìnbó ò fẹ́rú ẹ̀, ìjà Ahmadiyya ní ó sì pìrìsẹ́ǹtì ẹ̀ fún wọn. ẹ dákun ẹ̀ máa yá mi nọ́ọ̀sì Islam, ẹ béèrè káàkiri àgbáńlá yìí ṣẹ̀ríà court mélòó Ahmadiyya ní, ẹ jẹ́ àti bẹ̀yẹn bẹ̀rẹ̀. tí Ahmadiyya bá nígbàgbọ́ nù ṣẹ̀ríà court mélòó ni wọ́n ní wípé a gbọ́dọ̀ lòfin Ọlọ́run? ṣe lẹ̀ ní rí, ẹ wá títí ẹ ò ní rí. ó túmọ̀ sí wípé onírú ẹ̀sìn tí Ahmadiyya ń ṣe, ẹ̀sìn ká kírun ká sì pèpè sídìí ìwà ọmọlúwàbí nìkan. ṣé ìwà bí ìwà bá wúlò tí ìwà nìkan mú yàn wọ àlìjánnà ní, kí ló dé tí Abu Talib wọ àlìjánnà ládùúgbò dáadáa tó ṣe fún Ànábì wa sallallahu alaihi wasallam. so torí náà ńkọ́ ẹ máa yá mi ní ẹ̀sìn Islam, ẹ má jẹ́ ká gbẹ̀tàn jẹ pẹ̀lú èyí tí Ahmadiyya ń ṣe. ẹ má gbẹ̀tàn jẹ, ẹ̀sìn làkọ́kọ́. Ọlọ́run ní wa ma umiru, àṣẹ tí wọ́n pa àwọn èèyàn wípé kí wọ́n tẹ̀lé ntọ́lọ̀ ní kí wọ́n wá ṣe láyé illa liya'budullah, òun náà nìkan sin Ọlọ́run.
mukhlisina lahu dina hunafa kan sin Ọlọ́run pẹ̀lú ìlànà t'Ọlọ́run là kalẹ̀ fún wa láti sìn. Tá bá jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ká ṣe islam tó bá ìlànà t'Ànábì mu òun náà ni àṣẹ t'Ọlọ́run pa wá kì í ṣe pé ká ṣẹ̀sìn fẹ́ ẹnu kì í ṣe pé ká ṣayé bó ṣe wù wá. Torí náà ẹ má jẹ́ ká gbẹ̀tàn lórí ìlànà tí Ahmadiyya ń tẹ̀lé àti bí wọ́n ṣe ń pèsèǹtì ìgbàgbọ́ wọn. Saidi Tìmẹ́yì ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ kan wípé ẹni bá fẹ́ mọ̀ nípa Ahmadiyya ni kó lọ béèrè lọ́wọ́ ẹ̀. Mo ní kò sí láì fi ń bẹ̀ lóòótọ́. Nígbà tí a bá sì gbé ojú kan náà bó láti máa béèrè lọ́wọ́ ẹ̀. Àwọn gun òsì ráyè tó bẹ̀ ó dáa. Àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ nípa àjọ yín bíi késẹ̀tì what is Ahmadiyya mo jókòó tí mo gbọ́. Àwọn késẹ̀tì Tìmẹ́yì tó pè ní who is a Muslim mo jókòó tí mo gbọ́ mo rí n tó sọ ń bẹ̀. Mo wá rí wípé tẹ́ bá fẹ́ máa ń pa Ahmadiyya ẹ lọ béèrè lọ́wọ́ Ahmadiyya tó ń sọ yẹn ọ̀rọ̀kọ̀rọ̀ ni. Ọ̀dọ̀ Ahmadiyya ló yẹ ká ti béèrè lóòótọ́ òun náà sì lẹ́rí tẹ́ rí tí mò ń ṣe yìí. Ṣùgbọ́n èyí tó ń sọ yẹn pé kẹ́ wá béèrè lọ́wọ́ àwọn táwọn jẹ́ àfa tó bá ṣe lecture tán á sọ pé ní PO box báyìí tẹ́ bá fẹ́ fi lẹ́tà ránṣẹ́ sí wa àwọn ìbéèrè tẹ́ bá ní ẹ fi ránṣẹ́ sí wa lẹ́kọ̀ọ́ á dáhùn gbogbo ẹ̀ fún yín. Abẹ́ rí nǹkan wọ́n ní àwọn WhatsApp lines oríṣiríṣi àwọn WhatsApp line oríṣiríṣi tẹ́ lè béèrè lọ́dọ̀ wọn lórí ẹ̀ yẹn ìjọ Ahmadiyya jákèjádò Nàìjíríà bóyá láàrin àgbáńlá ayé gan àtàmádíyà ti Ghana àti ti Cameroon àti ti Nàìjíríà wọ́n láwọn ọ̀nà oríṣiríṣi tí wọ́n fi ń gbà béèrè lọ́dọ̀ àwọn èèyàn wọ́n ní tá bá fẹ́ máa ń pa wọn ká béèrè lọ́wọ́ àwọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní tí ẹ béèrè lọ́wọ́ wọn wọ́n ti ní ìlànà arúmọjẹ ìlànà ṣèitán èyí tí wọ́n fi ń dáwọn ẹ̀. Ìdí nìyẹn tí òfin ní ṣe mùsùlùmí láǹfààní ó sọ pé òun béèrè lọ́wọ́ ìjọ Ahmadiyya àwọn eléyìí ìdáhùn kí dáhùn ni wọ́n ó fún yín kò ní ṣe láǹfààní torí pé wọ́n ti ní tí wọ́n ó sọ tẹ́ bá nìkan báyìí wà nù tíra yín báyìí wọ́n wà báyìí tú ní tòkùtù ẹni bá ka ahmadianswers.com àwọn articles tó wà ń bẹ̀ táwọn fi ń fèsì allegations táwọn àfa mùsùlùmí kọ láti takò ìjọ Ahmadiyya pé ẹ̀ ń ṣe mùsùlùmí ẹ̀sìn míì òun náà lẹ̀sìn yín yìí òun tó ń yẹn ó rẹ́rìn àfi tí ò bá mọ̀ nípa ìsìlámù ló kù. Láwọn àjókòó Tìmẹ́yìn ó ń rí fáà sáwọn àwọn ìwé tí wọ́n kọ wípé tẹ́ bá fẹ́ mọ̀ àwọn allegation tí wọ́n sọ nípa Ahmadiyya tẹ́ fẹ́ mọ̀ ìṣe ẹ lọ kàwé Naim Usman Islam or apostasy ní Ahmadiyya or Qadianism Islam or apostasy ti Naim Usman bẹ́ẹ̀ yẹn bá lọ gbé ìwé yẹn tó bá kà àfi tí ò bá ti kàwé Ahmadiyya tẹ́lẹ̀ ló kù ìyẹn bó ṣe ń sọ pé ẹ má dẹ́pẹ́ láti tójú bọ àwọn àkọọ́lẹ̀ Ahmadiyya àfi kí ẹ wá ràn lọ́wọ́ pẹ̀lú àwọn lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú àwọn tẹ́ bá mọ̀ tó bá jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n kàwé Ahmadiyya tán mọ́ kí ló yẹ kẹ́ ẹ̀ kà ń bẹ̀ báwo ló ṣe kẹ́ ẹ̀ kà kì í ṣe pé láti fi nǹkan kan pamọ́ fún yín kẹ́ má bàa kà ẹ̀ kà kàbí tẹ́ bá fẹ́ kà ń bẹ̀ ṣùgbọ́n kẹ́ má bàa dààmú jìnnà ni mò ń sọ ẹ jẹ́ kí wọ́n júwe ọ̀nà fún yín kẹ́ ẹ lè mọ̀ báwo ló ṣe kẹ́ ẹ̀ rìn kò jù bẹ́ẹ̀ náà lọ. Bẹ́ẹ̀ sì ni ẹni tí ò bá mọ̀ nípa àkídà Islam kí ni Islam sọ kí l'Ọlọ́run sọ nípa Ìsá kí l'Ànábì sọ nípa Ìsá kíkú láyé Ìsá ńgbà àkọ́kọ́ báwo ló ṣe jẹ́ báwo ni ó ṣe padà wá nígbẹ̀yìn kí ló ń bọ̀ wá ṣe kí làwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ìpadàbọ̀ ẹ̀ kó ń tọ̀ yẹn má tójú bọ àwọn ìwé Ahmadiyya ẹ kọ́kọ́ lọ kà nípa ẹ̀sìn Islam ẹ kà àkídà Islam kó yé yín dáadáa tó bá yé wa lẹ́yìn ìgbà náà kò wá burú ká wá tẹ̀síwájú láti wá òfin tó ká sì wá fìyìn tó ń bẹ́ ń di kókò nínú ọ̀rọ̀ Ahmadiyya ká lè rí nǹkan dìmú ńgbà tẹ́ bá sọ pé wọ́n sọ báyìí ẹ̀ lè mọ ibi táwọn ọ̀rọ̀ yẹn wà lẹ́yìn ìgbà tá a ti ka Al-Qur'an wa tó yé wa tá a ka ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tá a sì kọ́ àkídà èyí tó jẹ́ àkídà ahli sunnati wal jamaa as-salafu salih àwọn ẹni ìṣíwájú ìgbàgbọ́ tí wọ́n kú lé lórí ńgbà tá a bá kọ́ tó yé wa lẹ́yìn ìgbà kò sí tó burú láti tẹ̀síwájú láti mọ tó bẹ́ẹ̀ nù wé ìjọ Ahmadiyya so Saidi Tìmẹ́yìn sísọ fún wa wípé Ahmadiyya ní ká bi a rí wípé ọ̀rọ̀ ẹ̀tàn ni wọ́n fẹ́ tan ayé ni ọ̀pọ̀ tó ń bẹ nínú àkọọ́lẹ̀ wọn tó ní ẹ máa bi àwọn yìí kò ṣeé sọ síta kódà ló fà tó fi sọ nìkan nínú àwọn àjókòó wọn náà wáàsí tó ṣe wípé táwọn bá lọ ṣe wáàsí fáwọn mùsùlùmí àwọn mùsùlùmí yòókù tá bá pè àwọn ní programs mi ò mọ̀ tó fà tíjọ Ahmadiyya gan fúnra wọn àbí tíjọ mùsùlùmí bóyá àwọn ẹgbẹ́ oríṣiríṣi àtàwọn mọ́ṣáláṣí àdúgbò tí wọ́n fi ń pè eléyìí tí wọ́n ń pè ní Saidi Tìmẹ́yìn yìí tí wọ́n fi ń pè ní wáàsí àwárí èèyàn tí ó bá wa sọ̀rọ̀ Ọlọ́run mọ́ àárí èèyàn tí yóò sọ ntọ́lọ̀ ń fẹ́ fún wa mọ́ àyàfi Saidi Tìmẹ́yìn
ṣe rí pé ayé ti di nǹkan mímọ́ alọ́wọ́ kódà ó ṣe ní láàánú púpọ̀ àrínà àwọn mùsùlùmí tí wípé tó ń bá ń gbọ́rọ̀ ẹ̀ òun gbádùn ẹ̀ ẹnìkan ti dìídì wá bá mi nílé ńjọ́ kan pé òun gbádùn ọ̀rọ̀ ẹ̀ kódà ìmáàmù ló ń tọ̀ yẹn odidi ìmáàmù mọ́ṣáláṣí kan ni ó lóun máa ń gbádùn lẹ́kṣọ̀ tì mẹ́yìn ó ní kódà tó bá wá ṣe wáàsí ládùúgbò kọ́nà ẹ̀ tọ́yàn bá jìn díẹ̀ bí ìrìn bíi wákàtí kan àbí ìrìn ẹ̀ mọ́tò bíi téèyàn máa wọ̀ téèyàn á lo bí nǹkan bíi 30 ìṣẹ́jú kéèyàn tó débẹ̀ ó ń tọ̀ yẹn fi àwọn àpèjúwe kan ó fi júwe pé kódà tó bá yẹ pé lùbáyìí ló bá ti wá ṣe wáàsí òun ò ní ṣaláì débẹ̀ níbi tó ń gbádùn wáàsí ẹ̀ dé ẹ̀rí nǹkan báyẹn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ni yóò gbádùn ẹ̀ lóòótọ́ torí pé gbogbo ohun tí ó sọ ń bẹ̀ òun náà ni ọ̀rọ̀ bí àlàáfíà ó ṣe jọba àtàlùyàn fẹ́ kálàáfíà jọba tẹ́lẹ̀ nu mùsùlùmí gbogbo àná là ń fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìlànà tí Islam là kalẹ̀ kì í ṣe ìlànà burúkú tí ìjọmọdé à ń tẹ̀lé káàkiri àgbáńlá yé lé ní ìyẹn làlàáfíà ó fi jọba kí wàá fi kúfúrú lẹ̀ sínú kúfúrú kó máa dá kúfúrú ẹ̀ ṣe kí mùsùlùmí má lẹ́nu àti lè sọ̀rọ̀ pé eléyìí lọ́lọ́run fẹ́ eléyìí lọ́lọ́run ò fẹ́ ìyẹn kọ́ torí ọ̀nà tí ìjọmọdé à mú pọ̀n nìyẹn wọ́n á sì máa pèpè mo sọ fún wa wípé Ahmadiyya ò lè jàǹfààní ń bi kí kálukú máa ṣí ẹnu ẹ̀ láti sọ ní tó bá wù àti láti sọ ní tó bá rí lóòótọ́ nípa ẹnìkejì ibi tí Ahmadiyya ó ti máa gain strength àti tẹ̀síwájú àti progress sí láwùjọ wa òun náà ni kí adákẹ́ ń pa wọn ká má sọ̀rọ̀ ń pa wọn that is why tó fi já sí pé ẹ̀yin wọ ọ̀pọ̀lọpọ̀ lecture tì mẹ́yìn yóò máa pèpè lọ síbi kí mùsùlùmí dákẹ́ ká má mẹ́nu àbùkù bára wọn a sọ pé ìdákẹ́ méjì ló wà ìdákẹ́ dáadáa ń bẹ ìdákẹ́ burúkú ń bẹ ìdákẹ́ mi ń bẹ tí kálukú máa ṣe ń tó wù ìjọ alásàlátù wọ́n máa ṣẹ̀sìn bó ṣe wù wọ́n àwọn tó ń fún yan náà ń kàlí pé fomi ewúro ṣàlùwàlá kó tó yan náà fìlà yìí kálukú máa ṣe tiẹ̀ oníṣúfì ẹ̀tẹ́sọ funfun lẹ̀ lẹ́yìn magrebu ní mọ́ṣáláṣí àdúgbò kálukú ṣáà máa ṣẹ̀sìn bó ṣe wù irú ìdákẹ́ yẹn yóò jẹ́ kí gbogbo àjọ bára wa nù jahannama wal iyazu billah torí náà ńkọ́ a gbọ́dọ̀ dáadákẹ́ kí dákẹ́ àti pé ẹ̀rí ẹ dákẹ́ yẹn mo wá ẹni náà tí ó fún wa nú alukur'an pé ẹ fi kálukú lẹ̀ kó máa ṣe ń tó wù ẹni bá sì máa bí ó wà nú alukur'an kó sọ fún wa bẹ́ẹ̀ ni la ikraha fi din àní ẹ ti tútùkùtù wọ́n ti tàn yín dànù bẹ́ẹ̀ ni faman sha'a falyu'min wa man sha'a falyakfur àní ẹ ti ṣi kéwúké dànù tọ́lọ́ lọ́wọ́ sọ bẹ́ẹ̀ ntọ́lọ́ ń sọ kọ́lẹ̀ ń tú ẹ kà àwọn àyà yẹn ẹ kà á délẹ̀ àyà tẹ́ ẹ mú gan òun náà ni ẹ̀rí tí ó takò yín wípé kálukú gbọ́dọ̀ máa ṣẹ̀sìn bó bá ṣe wù ú ni ó túmọ̀ sí pé kò sínú tọ́jà bẹ́ẹ̀ ní ẹ̀sìn Islam so tábà ti lọ ń tẹ̀lé àwọn ìlànà burúkú èyí tíjọ Ahmadiyya ń pèpè sí ìyẹn ìlànà kí akásọ̀kan ìṣọ̀kan wọ̀ ń dọ̀rùkù kí kálukú máa ṣẹ̀sìn bó ṣe fẹ́ wọn ó ba ayé jẹ́ mọ́ wa lọ́wọ́ kódà wọn ó tún ba ọ̀run jẹ́ wal iyazu billah kọ́lọ́n kó máa ba ayé wa jẹ́ kó máa ba ọ̀run wa jẹ́ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar so àwọn tó ń pèpè sí di wípé kálukú ṣẹ̀sìn ẹ̀ bó bá ṣe wù yẹn wọ́n ní nǹkan mú bẹ́ẹ̀ ẹ má tẹ̀lé wọn Ọlọ́run sọ ọdún tó jọ bẹ́ẹ̀ fún wa nínú alukur'an kò sínú tó jọ bẹ́ẹ̀ nínú alukur'an Ọlọ́run bá wa. Saidi Tìmẹ́yìn ó ń kìlọ̀ fáwọn ọmọlẹ́yìn ẹ̀ nínú kan nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ tó gbé jáde nínú àwọn lectures ẹ̀ tó ṣe ó láwọn yẹn máa ń béèrè lọ́wọ́ àwọn táwọn bá lọ ṣe wáàsí fáwọn mùsùlùmí bí tí mo ti lọ lẹ́ẹ̀kan nìyẹn pé ẹ̀yin ẹlòmíì ń bẹ nínú mùsùlùmí ó dà pé ẹ̀ láròjinlẹ̀ ẹ̀rí àfa pè wá sí ma ẹ̀rí àfa gidi àfa súnà tí ó bá yín sọ̀rọ̀ Ọlọ́run pé Ọlọ́run sọ báyìí Ànábì sọ báyìí tí ò ní tàn yín kódà bí wọn àjánà sí fún kódà bí ò kọ́ àwọn oníbàndírì wá kódà bí ò kó yàn lẹ́yìn tó yẹ pé òun kan pẹ̀lú jàlábíà yẹn ni ṣùgbọ́n Ọlọ́run wí Ànábì wí ni ó fi bá yín sọ̀rọ̀ ríru wọn pè ní wáàsí kó dùn òun náà lẹ́ ń fẹ́ kí gbogbo ẹ̀ máa sọ kútu òun lẹ́ ń fẹ́ wáàsí àbáwọn èèyàn kan tí wọ́n máa sọ̀rọ̀ tí ẹ nífẹ̀ẹ́ sí tí ò ní taba yín bì kankan ó ṣeéṣe kó jẹ́ rúùtì mẹ́yìn yìí irú wọn lẹ wá ń pè wáàsí nǹkan ṣe ẹ̀yin mùsùlùmí tẹ bá dánrú ẹ̀ wò torí ẹni ó bá sọnù láti bí wáàsí tẹ bá pè rúùtì mẹ́yìn sí ẹ̀yin lẹ́rù ẹrù wọn tó bá di jọ́ àlùkìyámà ẹ̀ ní pinnu aburú wọn bẹ́ẹ̀ ni ad-dalu ala al-khayri kafa'ilihi ẹni bá tọ́ka yẹn síbi dáadáa yóò lẹ́sàn bẹ́ẹ̀ wad-dalu ala ash-sharri mafhumu mukhalafa hadith yẹn kafa'ilihi ẹni bí ju ọ̀nà aburú fún ni náà wọ́n tọ́ yẹn náà yóò nípìn nínú èrè ń jẹ àbí ìyà tí ó tọ́ sí ẹni tó ṣe aburú náà torí òun ní sábàbí ẹ̀. Saidi Tìmẹ́yìn ń sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wípé ẹ̀yin tẹ́ bá jẹ́ Ahmadiyya ẹ má máa béèrè àwọn question nípa Ahmadiyya láwọn lectures tó jẹ́ wáàsí ìta gbangba èyí tá a lọ ṣe lọ́dọ̀ àwọn mùsùlùmí. ẹ máa yá mi ẹ ti gbọ́ nísìn ẹni bó ti rí náà nù ó ní kí wọ́n má máa béèrè àwọn àbéèrè nípa Ahmadiyya
ó ṣeé ṣe ó nítorí pé àsìkò lè má tó kọ́ ló ń sọ ìyẹn ni wípé a ní rí yanjú àwọn ò ní rí yanjú níbẹ̀ yẹn torí náà kó ẹ má béèrè ìbéèrè nípa Ahmadiyya àmọ́ láwọn ìjókòó yẹn Ahmadiyya onínú rí tó fẹ́ béèrè ìbéèrè lọ́dọ̀ àfáà rẹ̀ wípé àwọn mùsùlùmí máa ń sọ wípé àwa mùsùlùmí àwa Ahmadiyya kínkínú lẹ́yìn mùsùlùmí kí lẹ fẹ́ sọ ń pa ẹ̀ kò fẹ́ dáhùn ó ti mọ̀ pé tóun bá bẹ̀rẹ̀ sí ní dáhùn àwọn mùsùlùmí kan lè kó wàhálà bá wọn kì í ṣe pé wọ́n ń nà wọ́n nínà torí yóò parọ́ náà ní tẹ́lẹ̀ ó lè ní ẹ̀sìn tí ma bí wọ́n ṣe máa ń dáhùn ẹ̀ tàbí kí ló dé Ahmadiyya ò fi kírun lẹ́yìn àwọn mùsùlùmí wọ́n á ní torí pé Ahmadiyya àwọn mùsùlùmí wọ́n kórìíra Ghulam Ahmad wọ́n pè ní kèfèrí torí náà nǹkan ẹni tó pe Ghulam Ahmad ní kèfèrí kò yẹ ká kírun lẹ́yìn ẹ̀ ẹ̀dá kò ṣó ti tán kò tí ì tán tó bá jẹ́ rú mi ni wọ́n bá sọ rú ẹ̀ lójú ẹ̀ mo ti máa ń tí ń sọ àwọn pages wà nù tíra àwọn tó ń tọ́ka sí wípé irọ́ òun náà ni ìdáhùn tìmẹ́yìn yìí irọ́ ni abẹ́ni yòówó lè dáhùn rú dáhùn yẹn nù wọn wípé torí pé wọ́n pe Ghulam Ahmad ní àbí wọ́n pa Ahmadiyya ní kèfèrí ni ò jẹ́ kí Ahmadiyya lè kírun lẹ́yìn àwọn mùsùlùmí tó kó wọn kèfèrí irọ́ nìyẹn wọ́n yìí dáhùn bẹ́yẹn torí pé ó ń bẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọọ́lẹ̀ ìjọ Ahmadiyya wípé Ghulam Ahmad kan nínú àwọn ànábì Ọlọ́run ló jẹ́ bí Musa ti ń jẹ́ ànábì Ọlọ́run tí Isa ń jẹ́ ànábì Ọlọ́run tí Muhammad sallallahu alaihi wasallam jó jíṣẹ́ Ọlọ́run tó ń jẹ́ ànábì Ọlọ́run bẹ́ẹ̀ náà ni Ghulam Ahmad náà wal iyazu billah nínú gbàgbọ́ Ahmadiyya wọ́n ní bẹ́ẹ̀ náà lòun náà ń jẹ́ ànábì Ọlọ́run ẹni bá wá ṣe kèfèrí pẹ̀lú Ghulam Ahmad ó dàbí ẹni ó ṣe kèfèrí pẹ̀lú Musa ó dàbí ẹni ó ṣe kèfèrí pẹ̀lú Isa ó dàbí ẹni ó ṣàì moore ó ṣàì gbàgbọ́ sí ànábì sallallahu alaihi wasallam ìdí nìyẹn ṣe rí nísìn pọ́ìntì gangan lélẹ́yìí iṣu wọn wá pé Ahmadiyya ń kèfèrí ní òjá kírun lẹ́yìn wọn yẹn torí pọ́n ti pè wá ń kèfèrí àwọn náà ti di kèfèrí yẹn kéèsì ọ̀tọ̀ nìyẹn wọ́n ń sá pamọ́ sábẹ́ yẹn ni ẹ gbọ́ késẹ̀ tì mí èyí tá a fún lákọọ́lẹ̀ Ahmadiyya sọ wípé kèfèrí ni gbogbo mùsùlùmí 1 to 6 ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ mo ti fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú ojúpọ̀nà tí ò ní ṣe é jà níyàn tí mi ò ní ṣe é pè ń rọ́ńbẹ̀ wípé ìjọ Ahmadiyya wọn ò nígbàgbọ́ pé gbogbo mùsùlùmí tó bẹ láyé mùsùlùmí ni wọn títí tí àwọn mùsùlùmí wọn yóò fi nígbàgbọ́ nù ànábì èṣù tí wọ́n ń tẹ̀lé ìyẹn Ghulam Ahmad al-Qadiani ìyẹn olórí àti olùdásílẹ̀ ìjọ Ahmadiyya àkídà wọn nìyẹn ìdí nìyẹn tí mo fi kọ́kọ́ gbé ọ̀rọ̀ mi sísọ gbàrà nígbà tí mo fẹ́ máa sọ̀rọ̀ nípa Ahmadiyya níbi ọ̀rọ̀ tekfir torí pé àwọn ló ń sunkún káàkiri ayé mùsùlùmí mi náà sì ń bá wọn sunkún yẹn mùsùlùmí aláìlágbọ́yé àwọn náà ń bá wọn sunkún yẹn pé kí ló dé tẹ́ fẹ́ rẹ̀ sí ní discriminate against Ahmadiyya pé àlùmọ́ Nabi sallallahu alaihi wasallam lè progress àfi ká unite ara wa united we stand divided we fall oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wérewère yẹn pé ẹ jẹ́ ká ṣọ̀kan ní ká gbàgbé àwọn ìyapa ẹnu tó wà láàrin wa pé gbogbo àṣà ṣọ̀kan irú ìṣọ̀kan burúkú wò lélẹ́yìí kẹ́ màá mú ọwọ́ mi sínú ọwọ́ ẹni tí ó ń yẹ̀yẹ́ àwọn ànábì Ọlọ́run màá mú ọwọ́ mi sínú ọwọ́ ẹni tí ó ń pe gbogbo mùsùlùmí ní kèfèrí torí pé wọ́n gbà fún aṣíwájú títí ẹ̀ ẹ dákun irú ìṣọ̀kan òṣìwò nìyẹn bẹ́ẹ̀ bá bú yẹ ẹ̀bú bá ẹ̀ ẹ dákun ṣe é lè bá aṣọ kan ìbéèrè ni o dádì ìbéèrè ni o chief imam ìbéèrè ni o àfa àkọ́mọ̀nkéwú àfa àtẹ̀fsírì àfa náìbí ìbéèrè ni o mísánà torí náà bẹ́ẹ̀ bá ń bú wa tó ń bá òbí wa ṣọ̀tá ǹjẹ́ a lè bó ń tọ̀hún yẹn ṣọ̀rẹ́ ǹjẹ́ ọkàn wa lè balẹ̀ láti wà pẹ̀lú onítọ̀hún yẹn ẹni tó wá pé gbogbo àlùmọ́ Nabi sallallahu alaihi wasallam ní kèfèrí ṣó yẹ ká fojú rẹ̀ wúrú àwọn èèyàn bẹ́ẹ̀ bá a lè pa wọn tá a lè nà wọn ǹjẹ́ ò dáa ǹjẹ́ àwa yìí ọ̀lẹ́ débi pé a tó nílè kí ayé ń lọ wípé àwọn èèyàn wọn yìí o wọ́n yí apá àlùmọ́ Nabi sallallahu alaihi wasallam torí náà ń kọ́ ẹ ṣọ́ra fún wọn wọ́n ṣe aláṣẹ wọn kì í ṣe ibi tó yẹ kéèyàn ti máa lọ máa kírun torí pé lọ́pọ̀lọpọ̀ gbà bẹ́ẹ̀ bá ti wọ ọbẹ̀ àwọn náà ni ó lead ìrun fún yín torí náà nǹkan kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ká kí àwọn èèyàn wa ń lọ ìwọ ọmọ iléèwé ló ń lọ má lọ join Ahmadiyya school torí bó bá ṣe bẹ́ẹ̀ ọ̀nà jahannam ló mú pàn yẹn ọwọ́ náà tó bí ikú lórí ẹ̀ torí pé bẹ́yìn ọmọ òṣè gbọ́dọ̀ máa lọ ìgbàlẹ̀ kó lọ máa jókòó tí wọ́n ń bẹ̀ àbí lọ chọ́ọ̀chì kájọ lọ máa pàtẹ́wọ́ bẹ́ẹ̀ náà ni o gbọ́dọ̀ lọ jọ máa jókòó tí àwọn ìjọ Ahmadiyya káwọn láwọn jọ ń ṣe àyàfi téèyàn ó bá tún gbèsè ayé wọn ṣe nìkan lókù tí wọ́n di mùsùlùmí. Ní 1974 Muslim World League àjọ ọ̀ṣọ̀kan mùsùlùmí lágbàáyé tán pè ní Rabitatul Alam al-Islami torí pé kẹ́lómi máa rò pé àwọn gbọ́ àwọn ọ̀rọ̀ tá à ń sọ wọ̀nyí a kàn ń sọ pẹ̀lú ìfẹ́ inú wa ni ọmọ eke ló ń ṣe wọn ọmọ eke ló ń ṣe ta ni tàlọ́mọ eke ń ṣe gbogbo tí mo ń sọ yìí ṣe ọmọ eke ní máa sọ̀rọ̀ bí mo ti ń sọ hùn bẹ́ẹ̀ bá ti wá jọ́ ọmọ eke gan al-haqqu ya'lu wa la yu'la òótọ́ ló ṣe pàtàkì kí la fẹ́ fọjọ́ orí ṣe
àǹfààní wo la fẹ́ rí inú ọjọ́ orí nígbà tó bá já sí pé lórí nonsense ni. kẹ́lómi máa rò pé bóyá àbí àwa là kàn ń sọ àsọgbọnù nìkan ní ìmọ̀ iye fatuwa tí mo fẹ́ kà jáde wípé gbogbo mùsùlùmí ayé àwọn tó máa ń tán ṣe ni mo ń sọ mi sọ ẹni tí ò máa ń tó ń ṣe o ní wọ́n máa pé ìjọ Ahmadiyya tó fi dé London tó fi dé America tó fi dé Australia kódà tó fi dé ilẹ̀ India orísun ìjọ Ahmadiyya gan ẹgbẹ́ wọ ẹ padà sílùú wọn lé ní síbi tí wọ́n ti dìde ní India mélòó ni Ahmadiyya ń bẹ wọ́n kéré ló ń kà jọjọ púpọ̀ kódà tó fi dé London náà nǹkan wọn kéré wọn a sì máa pa irọ́ mò ń padà bọ̀ wá bẹ̀ yẹn kò sí òǹkà tí wọ́n lè pera wọn wọ́n lè pé àwọn ti wọ 300 million bẹ́ẹ̀ yẹn kò sí tí wọ́n yìí sọ àwọn ọ̀rọ̀ burúkú àwọn irọ́ ńláńlá irọ́ kàǹkà tí wọ́n fi jọ anabi òpùrọ́ tí wọ́n tẹ̀lé ìyẹn Gulam Ahmad ẹ̀rí pé nínú abala irọ́ yẹn náà la ṣe wà yìí àwọn ọmọ yẹn lẹ́yìn ẹ̀ wọ́n á jọ bàjẹ́bàjẹ́ wọ́n á máa pa ségesège irọ́ kò sí iye tán lè pera wọn ntọ́fà tán fi ń ṣe bẹ́ẹ̀ àìmọye àwọn false àbáwọn fabricated àwọn false statistics wọ́n á máa gbé jáde nípa òǹkà Ahmadiyya lágbàáyé wọ́n lè ní ọdún yìí o ìyẹn 500,000 òun náà ló ṣe bẹ́yìn àfúnjọ Ahmadiyya fún Masroor Ahmad tó jó lórí wọn bí lágbàáyé o èèyàn bí 1 million ló join Ahmadiyya lọ́dún yìí irọ́ yìí máa pọ̀ kẹ́ ẹ̀yọ́ máa yá mi kò tó bẹ́ẹ̀ lágbàáyé ìjọ Ahmadiyya jẹ́ ìjọ kan tí gbogbo èèyàn lé mú sí àfẹn tí ò bá mọ̀ wọn nìkan ló kù kódà tí kì í ṣe mùsùlùmí dá wọn mọ̀ láwọn àgbà kan rí torí mò ń tinú ọ̀rọ̀ bọ́nú ọ̀rọ̀ ni ọgbẹ́ni kan wọ́n ń pè ní Nabil Qureshi wọ́n bí 1983 ó kú ní 2017 ó ṣe kú náà ni ọgbẹ́ni yìí ó ń sọ ẹni bá wọ àwọn fídíò ẹ lè wo lórí YouTube ẹ rí Nabil Qureshi ó ní mùsùlùmí lòun tẹ́lẹ̀ ìgbà tó padà wájọ́ yàn án Christian ó di Christian ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí káàkiri against ẹ̀sìn Islam ó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn wàásù ẹ̀ káàkiri léyìí tó fi ń tako ẹ̀sìn Islam kókó ọbẹ̀ tí mo fẹ́ lò ó náà ni wípé èyí máa sọ pé ó máa fi ń ṣe fáàrí gidi gan pé mùsùlùmí lòun ẹ̀rí ni òun á gba Jésù sáyé òun Jésù lọ́nà gbogbo àwọn ọ̀rọ̀ dédé yẹn ó máa ń sọ wọ́n dẹ̀ gba tiẹ̀ gidi gan láwọn European countries àti lamẹ́ríkà wọ́n máa ń gbé káàkiri ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ lecture láwọn universities oríṣiríṣi ẹ̀mà Christian tó máa rí lóyìn báyìí wọ́n ti mọ̀ yìí pé bàbá ńlá irinṣẹ́ òun náà ló jẹ́ fún wọn wọ́n ń lò láti lè fi fa àwọn èèyàn sínú ẹ̀sìn Christianity wípé ẹ wọlé yìí o Muslim ni o ẹ dákun mélòó ni gbogbo ọjọ́ orí ẹ̀gàn yẹn Miami àná bíyàn ní 1983 ó kú 2017 àdìpọ̀ ọmọ kékeré ni lẹ́yìn tí ò rújú ọmọ kékeré ni pátápátá gbà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ó ń fi yẹn ṣe fáàrí káàkiri pé mùsùlùmí lòun tẹ́lẹ̀ ìyẹn ló mú ẹnìkan náà àwọn àfẹ́sìn náà tí wọ́n gbajúmọ̀ náà scholars ní West ẹni tó ń pè ní Sheikh Shabir Ali àbí Sheikh Shabir Ali olówó sọ olójẹ́ ká mọ̀ wípé Ahmadi ni Nabil Qureshi tẹ́lẹ̀ kì í ṣe mùsùlùmí gidi Islam Ahmadiyya ló ṣe sùtòrí náà nǹkan ó gbọ́dọ̀ stop kò tí ì kúngbà yẹn ń sọ fún pé ó gbọ́dọ̀ stop láti máa pè rẹ̀ ní mùsùlùmí kó yé sọ fáwọn èèyàn pé muslim lòun tẹ́lẹ̀ torí pé he was not a Muslim, he was not really a Muslim, he was an Ahmadist, so ẹni tó dẹ̀ jẹ́ Ahmadist ni kì í ṣe mùsùlùmí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹni tí kì í ṣe mùsùlùmí gan yàtọ̀ fún Sheikh Shabir Ali yìí ẹlòmíì náà tún sọ nínú àwọn èèyàn ní West wípé kò yẹ ká gbẹ̀tàn jẹ pẹ̀lú wípé Nabil Qureshi ó di Christian torí pé kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ according to ti majority mùsùlùmí gbà òun náà ni pé Ahmadiyya wọ́n ń ṣe mùsùlùmí Ahmadiyya is not a Muslim sect wọ́n ń ṣe ìjọ kan nínú ìjọ mùsùlùmí so yẹn ni pé ọ̀rọ̀ yìí ó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo sọ fún alẹ́ kan wípé ní 1974 Muslim World wọ́n kóra wọn jọ láti study ìròrí Ahmadiyya kì í ṣàkọ́kọ́ àìmọye àwọn àfa alágbà ilé ayé níjọ́ Ghulam Ahmad ti dìde làwọn àfa ti kóya ṣùgbọ́n tó kàn kù ní pé mùsùlùmí ò ní olórí kan pàtó tí ó lè ràn wọ́n lọ́wọ́ láti enforce àwọn òfin tí wọ́n bá ń gbé jáde àbí tí wọ́n bá mọ̀ nípa àjọ Ahmadiyya ìdí nìyẹn torí pé kẹ́lómi máa mọ̀ pé má ṣe ń gbógun ti Ahmadiyya tó náà kò sẹ́nìkan tó gbógun tí wọ́n dàbí alára bẹ́yìn ogun yẹn ò kọjá ogun ọ̀rọ̀ and Ahmadiyya kójọ lówó
àwọn mùsùlùmí yòókù pàápàá jùlọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn lè má rí kójọ tá bá sì rí kójọ níbi tí wọ́n ná sí kì í ṣe ibi támadíyà ná sí. támadíyà láti fi propagate ẹgbẹ́ tí wọ́n nìkan ni, láti propagate ìlànà wọn, láti lè fi spread àwọn ideologies wọn pàápàá jùlọ èyí tó yí ó ṣe é gbé hàn nú ẹ̀ wọ́n lè pa lójú dà, ibẹ̀ ni wọ́n náwó náà sí. ṣùgbọ́n àwọn mùsùlùmí ò rírú ẹ̀ ṣe tó bẹ́ẹ̀, kò tó sí support fún wọn. so kò túmọ̀ sí pé àwọn mùsùlùmí ò sọ nǹkan kan nípa ìjọ Ahmadiyya látẹ̀yìnwá tẹ́lẹ̀. ṣùgbọ́n gbà tó di 1974 yìí Muslim World League wọ́n pe àwọn onímọ̀ káàkiri àgbáńlá ayé, wọ́n wá ṣe conference nílùú Mecca ní Saudi Arabia. conference yẹn wọ́n ṣe láti 14th títí di 18th of Rabiul Awwal ní 1394 AH, ìyẹn jẹ́ April 1974. àwọn aṣojú láti orílẹ̀-èdè oríṣiríṣi tí wọ́n jẹ́ aṣojú fáwọn mùsùlùmí látàwọn orílẹ̀-èdè yẹn 140 delegations. àwọn aṣojú náà wọ́n jẹ́ ogóje ìyẹn 140. àwọn aṣojú àwọn àfáà káàkiri àgbáńláyé from different Muslim countries wọ́n lọ sí conference yẹn, wọ́n wá study ìròrí Ahmadiyya dáadáa. níparí ìwádìí wọn àti ìtakùrọ̀sọ wọn ni wọ́n ti gbé resolutions jáde wípé ìjọ Ahmadiyya wọn kì í ṣe mùsùlùmí, ìjọ kan ni tó jásí pé non-Muslim minority ni wọ́n pera wọn ní mùsùlùmí ṣùgbọ́n wọn kì í ṣe mùsùlùmí látara àwọn ẹ̀kọ́ ẹ̀sìn wọn tá a kọ́ lẹ́kùnrẹ́rẹ́ yìí. bọ́rọ̀ ṣe lọ nìyẹn gbà yẹn ní 1974 yìí. ẹ̀yin náà lè rí àwọn ẹ̀ lè rí communique yẹn lè rí kà, ó ṣe é ṣe kó wà lórí àwọn àyè kan yóò tiẹ̀ wà tàbá ti wo 1974 declaration by World Muslim League, title ẹ̀ náà nìyẹn 1974 declaration by World Muslim League. àyèmáyé fatwa oríṣiríṣi ló tún wà dáadáa tó pọ̀ nínú àwọn tírà káàkiri táwọn onímọ̀ tí wọ́n gbé jáde nípa ìjọ Ahmadiyya pé ìjọ yìí wọn kì í ṣe mùsùlùmí. kì í ṣe pé ńgbà tá a bá ń sọ̀rọ̀ nípa Ahmadiyya lénìí ní local level títí wa nílẹ̀ Yorùbá ń bí yìí kò túmọ̀ sí pé ṣe là ń ṣàjàngbìlà, bí ó ṣe pé à ń ṣe iṣẹ́ tọ́lọ́run fẹ́ ká ṣe tá a fi ní jẹ̀bi níwájú Ọlọ́run. gbogbo mùsùlùmí ayé táwa bá wá ṣírò tá a bá ṣì í mọ̀ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tá a sọ yẹn wọn à ní ṣì í mọ̀ náà. kí ló dé tó fi já sí pé títí lè níyì àárí àkójọpọ̀ mùsùlùmí kan kódà kó jẹ́ onísúfí, ẹ gbọ́ mi yé, kódà kó jẹ́ àwọn onísúfí, kódà kó jẹ́ àwọn alásàlátù, àwọn oníjó, kí wọ́n wá sọ wípé ìjọ Ahmadiyya o ìjọ